ẹ já lọ síbi arákùnrin yìí tó sì pa girama rẹ̀ torí pé àáfàá sọ fún un wípé bọ́ọ̀ bá pa girama rẹ̀ kó o sì máwọn nǹkan kan àtàwọn nǹkan kan wá ò lè rà láàánú o. nígbà tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa pé wúrà àti fàdákà ti ọlọ́run ni olóhùn lòun sì ní ọkàn bá àtìjòyè ẹni tí ó ṣàánú rẹ̀ ọlọ́run ló ní lọ́dọ̀ ó nígbà táwọn ẹbí rẹ̀ bá kọ̀ sílẹ̀ ńgbà náà lèmi olúwa ó dìde bí romi òkun wọ́n sì ṣàánú fún ọ. àṣìṣó jà lọ bẹ ẹ kú kalẹ̀. Lagelu FM 96.7. kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀ kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀. ìdìbò bẹ̀kẹ́ máa ń rà láàánú ni sà. òkè máa ń. rí aláàánú ọ̀dọ̀ àfáà àti máa lọ àfáà Sàùtì lórúkọ ẹ̀. ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ti gbọ́ preamble ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Lágẹ̀lú 96.7 FM kí ẹ tún wá gbọ́ kàyéfì tí ẹyẹ Odídẹrẹ́ tó tún ṣètò pinpin rẹ̀. ọ̀yà Ísírẹ́lì ọwọ́ rẹ̀ jẹ́ ó máa mú lélẹ̀ gbéra tánbí tó wà fò bàgẹ́ bí mo ṣe ń fò ní. Tẹ́rù Afis. wọ́n ti tọ́ ọmọ ọdún mélòó. ọmọ 27 years ni sà. ọmọ 27 years. bẹ́ẹ̀ni sà. kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀. ìdìbò bẹ̀kẹ́ máa ń rà láàánú ni sà. òkè máa ń. rí aláàánú. ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ àti pé báwo ni màmá yìí ṣe jẹ́ sí ẹ. ẹ̀kọ́ tó fà ní pé mo kì máa ń rí aláàánú ọ̀dọ̀ àfáà àti máa lọ àfáà Sàùtì lórúkọ ẹ̀ wọ́n á sọ fún mi pé nígbà tá a bá kú èyí lè rí aláàánú sọ wọ́n ti sọ fún mi láti oṣù tó kọjá àbẹ̀tọ́ àdóṣù yìí ni wàá gbégbèsè lórí ẹ̀ ni wàá ṣe inú àpòpá wọn. ní orúkọ ẹ̀. ayé Tẹ́rù Afis. ayé. Tẹ́rù Afis. wọ́n ti tọ́ ọmọ ọdún mélòó. ọmọ 27 years ni sà. ọmọ 27 years. bẹ́ẹ̀ni sà. kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀. ìdìbò bẹ̀kẹ́ máa ń rà láàánú ni sà. òkè máa ń. rí aláàánú. ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ àti pé báwo ni màmá yìí ṣe jẹ́ sí ẹ. ẹ̀kọ́ tó fà ní pé mo kì máa ń rí aláàánú ọ̀dọ̀ àfáà àti máa lọ àfáà Sàùtì lórúkọ ẹ̀ wọ́n á sọ fún mi pé nígbà tá a bá kú èyí lè rí aláàánú sọ wọ́n ti sọ fún mi láti oṣù tó kọjá àbẹ̀tọ́ àdóṣù yìí ni wàá gbégbèsè lórí ẹ̀ ni wàá ṣe inú àpòpá wọn. ìgbà tó di oṣù tó kọjá. bẹ́ẹ̀ni ẹ ti sọ fún mi. ni wọ́n ti sọ fún ẹ. bẹ́ẹ̀ni sà. àmọ́ ní ìsẹ̀yìn kí ni tó fi pa màmá yìí. ọ̀bẹ ni mo fi pa. ọ̀bẹ. bẹ́ẹ̀ni sà. agbègbè wo ló fi ọ̀bẹ yìí sí lára wọn. àpò bí mo fi sí. báwo ló ṣe fọ̀bẹ yìí pa wọ́n. mo fi gé wọn lọ́rùn ni sà. ó fi ọ̀bẹ yìí ṣe kí ni. mo fi gé wọn lọ́rùn ni sà. ó fi gé wọn ní ọrùn. bẹ́ẹ̀ni sà. báwo màmá yìí ṣe jẹ́ sí ẹ gan. ó jẹ́ bí àbúrò fún mọ́mí dádì mi. àbúrò mọ́mí dádì mi ló jẹ́. ó tó ọdún mélòó tí o fi wà lọ́dọ̀ màmá yìí. àbójúkú lọ́dọ̀ wọn ti pẹ́ gidi gan gidi pẹ́ mi dúkú lọ́dọ̀ wọn. ó tó ọdún mélòó tó o fi gbé pẹ̀lú wọn. a máa tọ́jú bí ọdún mẹ́ta. ọdún mẹ́ta. bẹ́ẹ̀ni sà. ìjẹ́ màmá yìí tọ́jú ẹ nígbà tó wà lọ́dọ̀. ọwọ́ tó máa ń tọ́jú mi wọ́n fún mi lọ́ṣẹ̀ wẹ̀ nìkan ẹ̀ máa ń fọṣẹ wẹ̀. ní orúkọ ẹ̀. ayé Tẹ́rù Afis. ayé. Tẹ́rù Afis. wọ́n ti tọ́ ọmọ ọdún mélòó. ọmọ 27 years ni sà. ọmọ 27 years. bẹ́ẹ̀ni sà. kí ni ìdí tó fi ṣekú pa girama ẹ̀. ìdìbò bẹ̀kẹ́ máa ń rà láàánú ni sà. òkè máa ń. rí aláàánú. ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ àti pé báwo ni màmá yìí ṣe jẹ́ sí ẹ. ẹ̀kọ́ tó fà ní pé mo kì máa ń rí aláàánú ọ̀dọ̀ àfáà àti máa lọ àfáà Sàùtì lórúkọ ẹ̀ wọ́n á sọ fún mi pé nígbà tá a bá kú èyí lè rí aláàánú sọ wọ́n ti sọ fún mi láti oṣù tó kọjá àbẹ̀tọ́ àdóṣù yìí ni wàá gbégbèsè lórí ẹ̀ ni wàá ṣe inú àpòpá wọn. ìgbà tó di oṣù tó kọjá. bẹ́ẹ̀ni ẹ ti sọ fún mi. ni wọ́n ti sọ fún ẹ. bẹ́ẹ̀ni sà. àmọ́ ní ìsẹ̀yìn kí ni tó fi pa màmá yìí. ọ̀bẹ ni mo fi pa. ọ̀bẹ. bẹ́ẹ̀ni sà. agbègbè wo ló fi ọ̀bẹ yìí sí lára wọn. àpò bí mo fi sí. báwo ló ṣe. ẹ̀yin Odídẹrẹ́ fans club tí ń bẹ láyégún ọ̀lẹ́yọ̀ lọ́dọ̀ Adéṣídà lọ́hùn-ún ẹ máa kú ètò gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣèpàdé lọ́tún lọ́sẹ̀ ẹni mò ń gbọ́ ẹ máa ṣeun ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ẹ̀yin Odídẹrẹ́ fans club tàbí Ṣeun Aríbíkọ́lá fans club either of the two ìtọ́ bá bọ́ sí yín lẹ́nu
àwọn èèyàn tún fẹ́ dá sétò ọ̀dà ẹ̀jẹ̀ ń dáhùn tó wà lójú òpó yìí lóhùn náà Odídẹrẹ́. ẹ̀yà àtọ̀pẹ̀pẹ̀. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí. ọmọ kúrè ó kọ yín rìngì bẹ́ẹ̀lì. ń bo làdúgbò yín ná. bẹ́ẹ̀ni àdéhùn ní muslim. ó yẹ ẹ dá sí i. sẹ́ẹ̀rí kọ́lọ̀ wọn ṣàánú wa ni. àmín. èmi ò lè bíléèmù ìjọba. bí èsì àwọn tí wọ́n pera wọn lágbọmọlà tí wọ́n ń gbọmọ sánlẹ̀ yìí. àwọn wo nu. káyọ̀dé ìkọlọ́dún tó wá bọ̀ náà o ò lé ní kọ́ mọ́ ṣàdúrà kógun ara èyí ọ̀la oníkọ́ lọ pa girama rẹ̀ kógun ara èyí ó lè bá a dà tí ò tó tún wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ náà. ẹ̀ná ẹ̀wọ̀n kan á lọ kó bọ́mọ ọlọ́mọ àtẹ́wá ti bá àwọn tẹ́wá ti ṣe kẹ́ní náà tí ìdájọba ti ń wà lójú ẹsẹ̀ tí kálukú ti ṣẹ̀ tó ti mọ̀ fóun ṣẹ̀ tẹ́lẹ̀ ìdájọ́ yóò mọ̀ bá àwọn mílẹ̀ rú. ẹ̀tún ní kéèyàn lọ pa ẹ̀gọ́ ọ̀daràn gan ló ń gan náà ọ̀yẹ̀ kan kọ́ mọ̀ ń gan. ọ̀dà ọjọ́ ti lọ ẹ ṣeun ọjọ́ ti lọ ẹ ṣeun yàrá padà ẹ̀mí ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta mo rí kọ́mẹ̀ntì yín lórí ìkànnì Facebook báyìí Israeli padà sínú stúdíò báyìí torí ọjọ́ òun ti lọ ẹ̀yẹ́ fẹ́ padà sí orí ibùsùn níbi tí ó ti lọ rèé ṣẹ́ ògì gbóná mu díẹ̀ ń tún mọ̀ ń sọ̀bọ̀ Israeli padà sínú stúdíò ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ Odídẹrẹ́ fans club tàbí Ṣeun Aríbíkọ́lá fans club láti máa fún wa ní information àti pé láti jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká sì wá ọwọ́ ìwà ìbàjẹ́ bolẹ̀ orí Telegram ló dá sí jù nọ́mbà mi rèé kẹ́ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp àbí Telegram pé please add me dá kọ yín àti àdúgbò eléyìí tí ẹ ti ń bá mi sọ̀rọ̀ ó kọ́ mi ní kíníkan láti àdúgbò báyìí ẹ fi ó kọ́ mi sí ẹ háàdì mi ìbàjẹ́ Yorùbá sì ni ẹ fi mi sínú Odídẹrẹ́ fans club 070 36 26 86 88 nọ́mbà àwọn rèé lẹ́ẹ̀kan sí 070 36 26 86 88 ẹ jẹ́ n tuntun mú lẹ́ẹ̀kan sí ẹ má ti máa pè mí ń sùn ẹ dákun o ẹ̀ ń bá ti parí ètò ní kẹ́ ẹ tó máa send WhatsApp message tàbí lórí Telegram kẹ́ ẹ máa message mi lórí Telegram ń sì fi yín sórí ojú òpó Telegram tó jẹ́ ti ṣe Odídẹrẹ́ pẹ̀lú Ṣeun Aríbíkọ́lá 070 36 26 86 88 nọ́mbà náà lẹ́ pè bẹ́ẹ̀ bá fẹ́ fohunkóhun tó wà létí tá a fẹ́ ṣèwádìí ẹ̀ nọ́mbà náà lẹ́ pè nọ́mbà tó já sí ọ̀dọ̀ mi nù ilé tó lọ báyìí torí pé ọjọ́ òun ń rebi àná òun sì ń rebi àtiwọ̀ a máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò à ń lọ lónìí á tún padà wá níjọ́ mẹ́jọ ẹ̀ ń bá ní a máa dé báyìí là ní dé bá ń lé Ṣeun Aríbíkọ́lá iná ń jó ògiri ọ̀sá iná fẹ́jú tótó. Agulu FM